Jésù ní balógun ọkọ̀, ẹ má ṣe jẹ́ ká fòyà. Olùtọ́kọ̀ wa ní Jésù, ẹ má ṣe jẹ́ ká fòyà. Ẹ má ṣe jẹ́ ká fòyà. Ẹ má ṣe bẹ̀rù ẹ kúkú ayọ̀. Ẹ má ṣe bẹ̀rù ẹ kó fún ayọ̀. Nítorí Jésù lágbára. Ó ti wù kí jìnnà lè tó, ọkọ̀ wa gúnlẹ̀. Ẹ ṣàmì. Èyí tí ó kàn nínú ètò àdúrà wa náà ni àdúrà pàtàkì látẹnu ìyá àjọ wa ìyá àjọ ẹ fún aládùúrà. Ẹnìjú ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù. Àmín. Lórúkọ Jésù. Àmín. Ní orúkọ ńlá Jésù. Àmín. Ọlọ́run Olódùmarè adúpẹ́ fún ìrìn àjò tí arákùnrin yìí ń múra yìí bàbá gbọ́ pé àti ìníwọ̀n. Àmín. Ìrìn àjò náà bàbá jẹ́ kó yọrí sáyọ̀. Àmín. Ilé àti ọ̀nà tó máa fi sílẹ̀ má jò ó bàjẹ́. Àmín. Ìpadàbọ̀ ìrìn àjò náà kó múre wá. Àmín. Fún aláṣẹ ọ̀run. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. 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 Èwo ni Fatia? Èwo ni Fatia náà rọ̀ tó ń mú nínú àdúrà náà ní àdúrà. asalaamualeykum. Alhaji ẹ máa wọlé. Salaamaleykum. ẹ máa bàbá àtẹ. Láàmì ẹ máa wọlé. ẹ máa wọlé. Ẹ káàbọ̀ sọ. àdìbẹ́ ti la. Àwọn ẹlẹ́wà ẹ ti palẹ̀ ẹ mẹ́rin máa o. wọlé. Ẹ sà. ẹ dákun. ó ẹ ǹlẹ́. ọmọ dàbẹ̀ ń pẹ́ yín díẹ̀. bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ ni Lamidi wa náà Abdulhamid èmi ni. bọ́nà àwọn aládùúrà mò ń wò yìí mo yẹ bá àwọn jẹmọ́ àlọ́ ló máa ṣe ètò àdúrà ẹni. àwọn jàmáà wa náà ń bọ̀ àwọn ìjọ ìyá mi ni ṣé ìyá mi ṣe kiri tẹ̀lé ni kiri yóò ní ìyá mi kiri yóò kánrán ni nígbà ọdún báyìí nígbà ayé rẹ̀ nígbà ayé kérésì àmọ́ kiri títà yìí ó ní ṣé wá rí àwọn ìjọ ìyá mi ni àwọn ìjọ bàbá mi ni àwọn jàmáà wa àwọn ìjọ ìyá mi àwọn wọn sọ mí mò ń ṣe ọkẹjẹ gbogbo èèyàn tẹ̀yìn mọ́ ńlá ni Lámídì ni gbogbo èèyàn mọ̀ mí àbúrò ìyá mi lọ́wọ́ sọ fún wọn gbà wọ́n gbọ́ pé mo fẹ́ lọ ìlú èbó ó ní kò yẹ kí àwọn ìjọ ìyá mi ọmọ wà á ṣàdúrà ń bẹ mo bá ní kò burúkú mọ̀ bọ́ ń gbọ́jà dúrà kan náà gbogbo rẹ̀ ṣé ẹ lòdì sí ti àwọn aládùúrà yìí o. àwòsùn bíi láì lòdì sí aládùúrà bò ó ti dá ibi kan ṣèbọ́lá kan gbogbo wa ń pè. nítorí jẹ́ kẹ́mi náà ni wọ́n máa bọ̀ náà nù. ó ti dá ìyá àṣàlá ìwọ́dà bá mi ṣètò táwọn jọ wá lè máa fi jẹun wọ́n máa jẹun náà wọ́n máa fi panu. àṣẹ lọ́yìí lọ. Ìgbésí àwọn jẹ́ máa wá wọ́n bọ̀ lè bá mi. àlè bá mi máa tọ́ wọn sọ́nà ní wọ́n máa bọ̀ ní wọ́n máa bọ̀. Alàgbà Mósè ẹ yọ̀ọ̀dà wa báyìí ká bá lè fún àwọn ìjọ tó tún bọ̀ yìí láàyè. rárá ẹnìkan ọ̀dọ́ ẹnìkan lọ́wọ́ ẹ fi nǹkan panu ọkàn dùn mí pé rẹ̀ ṣètì ìdélẹ̀ ni rẹ̀ ṣètì ìjìnà kù díẹ̀ àmọ́ kó tó tó bisikíìtì máa kó wọ́n bisikíìtì. ìkẹta wa kàn tẹ̀ lórí pé torí ìjòkó ká ìgbà tó gbà wọ́n náà. ẹnìkan ọ̀dí ẹnìkan lọ́wọ́ àbẹ́ẹ̀gbọ́n sẹ́rí àwọn jàmá ìjọ bàbá mi nu sẹ́yìn olòdì sí táwọn aláfa. lòdì sí àdúrà náà ni wọ́n ń gbà àdúrà wa làwa náà ń gbà Ọlọ́run kan ní gbogbo wa jọ ń pè èdè ló yàtọ̀. àwọn náà olòdì sí ta ládùá ẹjọ́ kó báyìí kájọ mọ́ ẹ sépọ̀ ìka ayọ̀ láti eré ayọ̀ náà kárí gbogbo wọn. àlọ́ lé èbó ni àlọ́ mọ́kà ní Ọlọ́run ní sílé ìwé nìkan. àfa ẹ̀ máa wọlé ẹ̀ máa wọlé. ìlà ìlà. Sallu ala nabiyil karim. ẹ máa wọlé jókòó báyìí. ká dúpẹ́ mẹ́wàá fún Ọlọ́run ọba. Báà ní ká dúpẹ́ mẹ́wàá fọ́lọ́wọ́ bá ká fi rọ́bìlì alámínà sí kọkànlá rẹ̀. Jésù ó ṣeun o. báà mi èwo tó lo ní Jésù ní ìsìn. a gbọ́dọ̀ máa pa méjèèjì pa ọmọ fáwọn ní Jésù lójókòó yìí àwọn ànábì náà ní Jésù ànábì yìí ṣá tó bá gbà ànábì yìí ṣá Jésù ní jẹ́ bẹ́ẹ̀. a sì tú lílà. Báà ní ẹ̀dá kan torí Ọlọ́run. ẹ kí ló fa àdúrà wa ti ọjọ́ Báà ní òní. kí ló fa àdúrà tọjọ́ òní. òun náà ní ti àfáwà Ó ní Abdulhamid ti àfáwà Abdulhamid. tó ń lọ sí ìlú Mẹ́kà. Báà ní tó ń lọ sí ìlú Mẹ́kà. àfa náà. Mẹ́kà kọ́ Mọ́ríkà ni mo pé mọ́kà dọdún tí ń bọ̀ mo wá lé lọ àlọ́lẹ̀ odindi ọdún kan. Ọlọ́run ò bínú sí i. tó bá dọdún tí ń bọ̀ lẹ́wàá ṣàdúrà mọ́kà lọ́dún yìí ní ìsìn báyìí ìlú èbó ni mo fẹ́ lọ ní Amẹ́ríkà ní Jos àwọn áńgẹ́lì lọ́hùn wọ́n dé York City wọ́n dé Washington DC wọ́n dé Roy Chicago wọ́n dé Paris London ni wọ́n wà bá darí wálé kẹba ṣàdúrà náà kíkún ní kíkún gan ẹ̀jẹ̀ ní kíkún tó wà àdúrà lẹ́kan àfa ẹ̀ bá ń fi yìí ṣe
owó àlọ́bọ̀ kẹ́ bá ń ṣàdúrà náà kíkún ẹ wà mú náírà 5 nínú ètò kù ẹ fi ṣàdúrà fún gbogbo àwọn oníbàárà mi lọ́kùnrin lóbìnrin tí wọ́n máa ń bá mi rajà wípé ibi tí wọ́n ti ń mówó jáde kápò náà ọmọ gbé olúwa ọmọ bùsápò wọn àti gbogbo àwọn tí wọ́n máa wá wòran mi kọ́lọ́ ọmọ bùsápò wọn kẹ́ bá ń ṣe ní kíkún o. àfà mo fẹ́ fi eléyìí kún ọ̀rọ̀ tí bàbá Sàlá sọ ẹ wá rí olójú kòkòrò lọ́kọ mi ìlú òkèèrè tó ń lọ yẹn kó má gbégbé gbúgbé wá bẹ́ẹ̀ mi wò sílà ẹ bá fi náírà 5 ìṣàdúrà fún. wà ní ẹ dákun àfáà ní sùúrù náà wà ní irú àdúrà wo lọ ní kí àfáà ọba ọgbà ní irú àdúrà wo ni. àdúrà gidi ni mo ní kó bá mi ṣe fún ẹ torí pé ò kì í fojú róbìnrin. kí ni tó mọ̀ pé olójú kòkòrò ni mí. olójú kòkòrò ni ẹ ò gbọ́dọ̀ rí dúdú wà hàn àgàgà kan wá rí pupa lójú ẹ máa ṣáná wáyì. ojú mi ọmọ sáná bẹ́ẹ̀ni ọjẹwọ ọbùn kí wọn daṣọ rú ọ owó tí ń pa ọ lọ owó tó ń jà nù lé ọtún gbẹ̀yìn tó wájú gbogbo jẹmọ láàrin gbogbo àwọn tó jókòó. wọ́n lè mọ ọdún àrùn tó wà lára ẹni. èmi làrùn bá jà ní ìsìn àbíwọ tó wú ń pa lọ. owó ò pè mí. ẹ dákun gbogbo èyí tó jókòó ìtorí Ọlọ́run níṣẹ́ tí ìyàwó mi wá ní èmi èrò bèèrè sójú kì í sàwọn agbọ́nbẹ́kọ rẹ ní wò mí kì í sàwọn adúmọ̀dánù àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn ìjìwọ́ ní èjì ẹgbọ́ bẹ́ẹ̀ tí wò mí tí mò ń wò yín ní ìsìn àtàyè tójú yín ní òtó mi tẹ́ ń gbó mi ẹgbọ́jú mi ń sáná wáìwáìwáì ní ìsìn ó wá sojú mi di pọ́ńtà mọ́tò tí mo ń sáná wáìwá ẹgbọ́ sojú mi ń sáná sí ní owó ní pa ọ́ lọ owó ní pa ọ́ mọ́ jáwọ́ wọn náà lè jáwọ́ ọjọ́ òwú. dákun àfa àdúrà tí mo ní kẹgbà ní kẹgbà tẹ bá fi ti yá àṣà láìkún mo lè dàrú ká mọ́ gbàdúrà mọ́. àfọ ẹ dákun ìhun àdúrà tí mo ní kẹ ṣe fún yẹn ní kẹ bá mi ṣe fún. ọ̀dà àgbàdúrà mọ́ mọ́ dàrú. ọ̀ lè dàrú. ọgbọ́n ọ̀dàrú wòlíì sẹ́sìn. Lámídì ó ti tó. alàgbà ẹ má dá sí o. Lámídì ó ti tó. sọ́sẹ́ tí wò sí làwọn ìsọdá lónìí tá a ṣàdúrà. ó ti tó ẹ jáwọ́ ń bẹ̀. tajú kòkòrò ẹ mọ́. wá ní Abdulhamid. ẹ jẹ́ ká gbàdúrà. gbogbo nǹkan èsì báyìí àwọn wo láláriwo. wo má bà délé lè bá sọ fáwọn ẹlẹ́gùn ni wọ́n ṣe sùúrù. ṣé kìí ṣe bí ní ẹ ń bọ̀. ní àyè ni wọ́n ń bọ̀ àfa ẹ̀fọ́ kàn yín balẹ̀ gbogbo yín ẹ jókòó. ìjọ wo nìyẹn sẹ́. àwọn ìjọ bàbá ìyá mi ni ṣé gẹ́gẹ́ bí àwọn aládùá ti jẹ́ ti ìdí ìyá mi bẹ́ẹ̀ ni àwọn aláàfáà jẹ́ ti ìdí bàbá mi ṣé ráwọn tí wọ́n ń bọ̀ àwọn ìjọ bàbá ìyá mi nu ọ̀dọ̀ wọn mọ́tẹ́ ẹ̀gbọ́njú dàgbà àwọn eléégún ni àwọn eléégún ni. kí làwọn eléégún tí ní í ṣe pẹ̀lú àdúrà tá a lè ṣe. ṣé wàá rí tọ́wà pé tí ìrìn àjò tí mo fẹ́ lọ yìí àwọn náà àdúrà náà wọ́n bá bọ̀ àwọn náà fẹ́ wá fàdúrà ràn lọ́wọ́ ní ọ̀nà ẹ̀sìn tiwọn náà ni sójò ní mímú ọ̀bẹ nìkan sọ̀tà gbogbo wọn bá lè fi bá ṣe. níjòkó wáyé. ṣé wàá rí tiwọn àwọn wà ní pẹ́ lọ ẹ̀yẹ sájòkó ẹ̀kúlé lọ́run ni mo fètò tiwọn sí tiwọn káwọn kàn bẹ ajá sógun. ajá sógun. kí wọ́n bá ajá sógun. ẹ tún àpèjọ mi. ká ṣe lápasùn babalẹ́ntọ́ mọ̀ jẹ́ tó yé. Lámídì o. Lámídì àná lọ dúró sílẹ̀. ẹni bá fẹ́ lè máa lọ. Abdulhamid oníkọ́bẹ́ kí ni sógun. àní wọ́n bá mi bọ̀ ògún ni sọ̀mọ̀ pé arópílẹ̀ tí wọ́n wọ̀ ògún ni wọ́n wọ̀ rélùwé lọ́hùn wọ́n wọ̀ mọ́tò ògún ni wọn ò lè ṣe kí n má bọ̀ ògún kí n tó kó lé dé. aláṣejù ní Lámídì. ó yẹ kó má fàṣẹ jù bọ̀rọ̀ ẹ ṣé àdúrà táwọn aláàfáà gbà táwọn jọmọ gbà yìí kò tí tó ń tiẹ̀ àfi kó tún ṣẹbọ ọ̀rọ̀ ẹbọ ti mẹ lára Lámídì. wọ́n tún pè ní sùúrù kàtìkàtì mọ́. kì í ṣe kàtìkàtì èmi lè ṣe kí mo gbàdúrà kíkún ẹ má bínú lọ bá mi pa àwọn jọmọ wọlé òde bá mi pé àwọn ẹlẹ́kùn wọlé. àṣẹ. yóò dà fún ọ. bàbá yóò dà fún ọ. bàbá ni yóò dà fún ọ. yóò dà fún ọ. ó ní dáadáa lóde o. Ajibike o. bàbá ní dáadáa lóde. bàbá ẹ má ìṣàdúrà ẹ ní sùúrù náà. Ajibike ọtí wa ń kọ́ ọtí wa ń kọ́. ọtí ń bẹ ní ogun. ó wà nídìí ogun. ẹ ó yá àmọ́ àlọ́ pàdúrà kọ́ nídìí ogun lọ́hùn. ẹ jẹ́ ká lọ lọ́hùn ajá ń kọ́. ó wà nídìí ogun. ẹ mú ń kọ́. ó wà nídìí ogun. iṣẹ́ ẹ gbàgbé sun iṣu ẹ̀yìn àgbàdo. dédé ẹ ó ti parí ẹ máa rí wọ ọkùnrin kọ́. ó wà ń bẹ̀. ó ti wà níbẹ̀. ẹ ń sọ nídìí ogun jáde bàbá dá mi lóhùn. àyùbá àwọn yẹn nù àyùbá.